àwa kan máa gbúrú ẹ̀ ní afẹ́fẹ́ ní máa fẹ́ débí àmà pé tó lè tó bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ní ìjẹjọ ìṣẹ̀lẹ̀ aburú yìí ó wọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wá, ó wọ agbègbè wa wá l'Ógbómọ̀ṣọ́, ó dá ẹ̀rù balẹ̀, ó dá jẹ́lẹ̀jẹ̀lẹ̀ gbogbo èèyàn, ọkàn kálùkù ò balẹ̀. Oríṣiríṣi orúkọ ni wọ́n máa ń pè ìṣẹ̀lẹ̀ yìí ní àgbáńlá ayé àti láti ìgbà tó ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Al-Qitaliyya, Al-Lususiyya, Al-Irhabiyya, Al-Iqtitaf, As-Sarq, Al-Qatl, Al-Qatl Ash-Sha'airi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n máa ń pè àwọn ìṣẹ̀lẹ̀ yẹn. Àwọn míì lè pè ní militancy, àwọn míì lè pè ní banditry, àwọn míì lè pè ní insurgency, àwọn míì á pè ní terrorism, àwọn míì á pè ní kidnapping, armed robbery, àwọn míì á pè ní murder, ẹlòmíì á pè ní ritual killings. Ṣẹ́rí gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a kà kalẹ̀ yìí, orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n, ṣùgbọ́n ìṣesí wọn ò jọra wọn. Ká gbé èèyàn pa, ká jínigbé, ká fi èèyàn ṣoògùn, ká ṣe oríṣiríṣi nǹkan, ká gbé èèyàn, ká sọ wípé a fi ń lọ ṣoògùn owó, àbí ká gbé èèyàn nítorí ipa a fẹ́ gba owó lórí ẹni tá a gbé ká tó gbé lẹ̀, àbí kí wọ́n ti ẹ̀gbé tán kí wọ́n gbowó kan tó pa ẹni yẹn. Àwọn tí ó ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láwọn ọdún tó ti pẹ́ sẹ́yìn. Ní ìjẹjọ, níjọ Jímọ̀ jẹjọ, nìṣẹ̀lẹ̀ láabi yìí wá ṣẹlẹ̀ ní agbègbè wa l'Ógbómọ̀ṣọ́ bí. Ó kan kálùkù lóminú, ó bà wá nú jẹ́, ọ̀pọ̀ ò tí ẹmọ tí ó sọ, ẹlòmí ọmọ tí ó ṣe, ẹlòmí ọmọ orú ojú tó fẹ́ fi wò, kálùkù dárìnlè. Ó sọ ọlọ́gbọ́n kọ́, gbogbo ìmọ̀ tí kálùkù mọ̀, gbogbo bí kálùkù ṣe lágbára tó, kálùkù wá dọ̀lẹ́lẹ̀ kan náà, orí pé kò sẹ́ni tó rò pé irú bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Àwa bẹ̀lọ̀ in tó ṣẹlẹ̀ yìí, Ọlọ́run bá wa dáwọ́ ẹ̀ dúró. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n sì wà ní ìgbèkùn, tí àwọn ajínigbé tí wọ́n gbé lọ ní Yáwọ́ta àti Ẹ̀síẹ̀lẹ̀ àti Ahoro, gbogbo àwọn ibi tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ yìí àtàwọn ilé ẹ̀kọ́ tó ti ṣẹlẹ̀, abẹ́lẹ́ wọn bá lè kí ọlákúnmọ́ṣà ìbá wa fi àlàáfíà síbẹ̀. Gbogbo àwọn tí wọ́n wá wà láhàámọ́, ọba lè kí ọlákúnmọ́ṣà ìbá wa tú wọn lẹ̀. Ṣé rí èyí tó wá bà nínú jẹ́ jù, òun ni kí wọ́n wá gbé ọ̀bẹ kí wọ́n máa kún ọmọnìyàn lọ́rùn. Ya subhanallah, mo làánú sá lọ, àwọn èèyàn ṣe wá dájú báyìí, kí la fẹ́ gbà, kí ló lè tó bẹ́ẹ̀, kí la ń bára wa fà, kí la fẹ́ gan. Abẹ́lọ́n Ọlọ́run bá wa dáwọ́ bẹ́ẹ̀ dúró. Gbogbo àwọn mọ̀lẹ́bí mọ̀lára tí àwọn èèyàn wọn tí wọ́n ti lọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ aburú yìí, Ọlọ́run kó má ṣe bá wa rọ̀ wọn lójú. Kálùkù wa náà Ọlọ́run kó rọ̀ wa lójú gẹ́gẹ́ bí ìlú. Ọlọ́run má jẹ́ àríwó ẹ̀mọ́ l'Ógbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀, àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀, àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run kó má ṣe bá wa fi àlàáfíà sí gbogbo àgbáyé. Albarka la hawla wala quwwata illa billahi. Ṣé rí ìṣesí ẹ̀sìn Islam wò fẹ́ rárá bí ti wọ̀ ọmọ. Ẹ̀sìn wa kòrò ojú púpọ̀ sí ká pa èèyàn, ẹ̀sìn wa kòrò ojú sí ká gbẹ̀mí ọmọnìyàn. Ẹ̀sìn wa ò fẹ́ rárá. Tó bá yàtọ̀ sí àwọn tí wọ́n jẹ̀bi ikú, tó bá yàtọ̀ sáwọn, kò sí nǹkan tó mọ ènìyàn gbọ́dọ̀ ṣe tí wà fi wá sọ pé ẹ̀mí ẹ̀ ló kàn tó fẹ́ gbà. Ẹ jẹ́ ń gbóná Al-Qur'an ká lè bá mọ̀ túmọ̀ tí mò ń wí dáadáa, ká sì lè mọ ìjìyà
tí Islam fi kalẹ̀ fúnrú ẹni tó bá ṣe irú tí wọ́n ṣe ẹni tó bá ṣe irú nǹkan tí wọ́n ṣe ẹ̀sìn wa ò fi ọwọ́ kékeré mú o kódà à ń bẹ ìjọba orílẹ̀ Nàìjíríà kán jẹ́ ká lo òfin ìtàlùkùránì wí kán jẹ́ á lò ó tí a bá lo òfin ìtàlùkùránì wí fún àwọn terrorist tá a lò ó lórí àwọn kidnappers tá a lò ó lórí àwọn bandit tá a lò lórí àwọn terrorist tá a lò lórí àwọn insurgents lórílẹ̀-èdè Nàìjíríà ẹ rí pé àlàáfíà ó jọba torí pẹ́rù ọmọ bá wọn yòókù tá a bá wọnú Suratul Ma'idah aya 32 tó fi dé 34 Ọlọ́run ní min ajli dhalika katabna ala bani Isra'ila annahu man qatala nafsan bighayri nafs aw fasadin fil ard faka'annama qatala an-nasa jami'a. Ọba àlékè ọlá ní ẹnikẹ́ni tí ó bá gba ẹ̀mí èèyàn kan tó pa ọmọnìyàn ó pa ó fi ìbọn pa ni ó fọ̀bẹ pa ni ó fàdá pa ni ó sàsí ló fi pa ni gbogbo ọ̀nà tó wù kí ó ẹ̀mí ọmọnìyàn ó gbàbọ́ mọ́ ẹ lọ́wọ́ aw fasadin fil ard àbójú ẹ̀ ń ṣe nǹkan kan láti dá wàhálà alẹ̀ sáwùjọ ẹ wo tí wọ́n ṣe yìí nísìn ẹni pé wọ́n dá wàhálà alẹ̀ wàhálà tó pọ̀ confusion everywhere kálùkù ọmọ tó kàn ìjọba wà confused àwọn agbófinró wà confused gbogbo àwọn aráàlú wà confused olórí ìlú wà confused ọmọ ẹ̀yìn náà ò mọ tí ó ṣe gbogbo àwọn tí wọ́n bá dárú wàhálà yìí lẹ̀ faka'annama qatala an-nasa jami'a tó bá ṣe gbé ẹ̀mí èèyàn kan ṣo péré ló bọ́ lórí ìrìn àjò kan tí èèyàn bá rìn tẹ́mí ẹnìkan fi wá bọ́mọ ẹ lọ́wọ́ wà á gba ládá gẹ́gẹ́ bí ẹni kó pa gbogbo ayé bí ìgbà tí Ọlọ́run wù Ọlọ́run ọmọ rí ẹni yẹn bí ìgbà tó ṣe pé ó ti pa gbogbo ayé ẹni bá pa èèyàn kan tó gba ẹ̀mí èèyàn kan tẹ́mí ẹnìkan fi bọ́mọ ẹ lọ́wọ́ ọba àlejò ọlọ́mọ wù ẹ́ bí ìgbà tó ṣe pé gbogbo ẹ̀dá èèyàn tó dá pátá ló gbẹ̀mí wọn báwo ló ṣe wá rójú rí Ọlọ́run dá èèyàn wọ́n sì gba ẹ̀mí wọn Ọlọ́run ní walaqad ja'atuhum rusuluna bil bayyinati thumma inna kathiran minhum ba'da dhalika fil ardi la musrifun Ọlọ́run lémi Ọlọ́run mo ti mú àwọn òjíṣẹ́ wá láti wá ṣàlàyé táwọn yìí àwọn ànábì Ọlọ́run ti wá tí wọ́n ṣàlàyé ẹ̀ nígbà táwọn ànábì Ọlọ́run lọ àwọn sàhábà náà ṣàlàyé ẹ̀ àwọn tabi'in wọ́n ṣàlàyé ẹ̀ gbogbo ẹ̀ wọ́n ṣàlàyé gbogbo àwọn àfáà lóríṣiríṣi kálùkù náà wá ń ṣàlàyé ẹ̀ pé ẹ má pààyàn kápáyàn ò dáa ìsìláàmù faramọ́ kápáyàn a gbọ́dọ̀ gbẹ̀mí ẹni kankan ẹ̀sìn wa ò fẹ́ bighayri nafs lẹ́yìn ẹni tó bá ṣe pé ó jẹ̀bi ikú ìwọ sì kọ́ ló dájú ẹni tó bá jẹ̀bi ikú o gbọ́dọ̀ dájú ẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ ìjọba ní ó dájú ẹ̀ kóòtù ni wọ́n ti dájú ẹ̀ ife ẹni yìí ó jẹ̀bi ikú ẹ lọ yẹgi fún ìwọ kọ́ ló dájú ẹ̀ tó bá tún dájú ẹ̀ lọ́wọ́ ara rẹ̀ jungle justice ni ó tún jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run láti àwọn o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ èèyàn wá jẹ̀bi ikú ó dá àwọn tí wọ́n kó níyàwó tààtẹ̀ sí ẹ̀lẹ̀ yìí nísìn kí ni wọ́n ṣe kí lẹ̀ṣẹ̀ wọ́n dágbére ńlé láàárọ̀ báwọn ń lọ bí iṣẹ́ wọ́n dágbére ńlé àwọn ń lọ bí iṣẹ́ tí ẹ̀ṣẹ̀ ní ká lọ bí iṣẹ́ àwọn ọmọ kúrò lé báwọn ń lọ kẹ́kọ̀ọ́ ṣẹ́ṣẹ̀ ní ká lọ bí ẹ̀kọ́ ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí wọn níbi tí wọ́n ti ń wá ìjẹ ẹ̀mú àlàáfíà wọn káàkiri nítorí pé wọ́n kúrò lé báwọn ń lọ kẹ́kọ̀ọ́ ọmọ kéékèèké àwọn ọmọ ọdún 4 àwọn ọmọ ọdún 3 ọmọ tí ò lè sọ pé ní tóun fẹ́ ṣe lélẹ̀ ọmọ tí ò lè dádì tọ̀ ọba mẹ́sù wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ní gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n wá kó lọ kí lẹ̀ṣẹ̀ wọn ta ni wọ́n ṣẹ̀ ọba àlejò ọlá ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí ìkìlọ̀ ti wá látọ̀dọ̀ Ọlọ́run olùkọjá àlà ni wọn ẹ wá wò áyà tó tẹ̀lé Ọlọ́run ní alladhina yuharibuna Allaha wa rasulahu gbogbo ẹnikẹ́ni tó bá ń terrorize Ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀wọ̀n kan báwo la ṣe fẹ́ terrorize Ọlọ́run kò sí báwo la ṣe fẹ́ terrorize òjíṣẹ́ Ọlọ́run nígbàtí ń bẹ láyé nù tó ẹ báyìí nísìn
ìtumọ̀ ẹni pé gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ara ní tàbí fi ìyà jẹ gbogbo ẹni tó bá jẹ̀dá Ọlọ́run, òun bára ní, òun fi ìyà jẹ, òun dá láàmú, òun jí àwọn ọmọnìyàn gbé, òun gbé wọn pa, òun pààyàn, òun gbówó lórí wọn, gbogbo orú àwọn ọ̀wà yìí ló ń ṣe. wa yas'awna fil ardi fasada, òun bà orílẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá jẹ́. Ẹ wo nǹkan, ọba àlékè ọlá wá sọ nǹkan mẹ́ta tá a gbọ́dọ̀ ṣe fún wọn. Eléyìí la fẹ́ recommend, tí ṣẹ̀ríà recommend lélẹ̀ fún ẹni tí ó bá wà tó bá ń ṣe banditry, ẹni tó ń ṣe tó engage ààrẹ nínú terrorism, tó jẹ́ insurgent, gbogbo ẹni tó bá ń ṣe irú ẹ̀ pátá, bandit, terrorist, insurgent, kidnappers, gbogbo wọn pátá, Ọlọ́run sọ pé ẹ ṣe ìkan nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí fún wọn. Ṣẹ̀ríà lélẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pẹ́sìn wa ò fààyè gbà rárá. Ìwọ tó ń pàwà mùsùlùmí terrorist, ó mọ̀ ní àwọn òkín ṣe terrorist. Ìwọ tó ń pe muslim ní bandit, àwọn òkín ṣe bandit. Intẹ́sìn wa sọ pé kán ṣe fáwọn bandit ló fẹ́ gbọ́ yìí. Ìntàlù Kùránì sọ pé kí wọ́n ṣe fáwọn terrorist ló fẹ́ gbọ́ yìí. Àwọn tí wọ́n kó àwọn ọmọ wa àtàwọn olùkọ́ ní yáwọ́ta àtẹ̀sí ẹ̀lẹ̀ ní ìsìn, in tó yẹ kí wọ́n ṣe fún wọn tó bá ṣe pẹ̀lú ṣẹ̀ríà aláwà ló fẹ́ gbọ́ yìí. Tá a sì ń rẹ́kọ́mẹ́ndì ẹ̀ fún ìjọba pé òun ní kẹ́ ẹ máa ṣe fún wọn tá a bá fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà kó lálàáfíà. Alákọ̀ọ́kọ́, àyọ̀kọ́ tàlù bẹ́ẹ̀ bá mú wọn ẹ pa wọn ni. Kò sáforíjì fún wọn, pípa ni. Gbogbo àwọn tí wọ́n kó àwọn ọmọ wa ní yáwọ́ta àtẹ̀sí ẹ̀lẹ̀, tẹ́yìn ìjọba tọ́wọ́ yín bá ti tẹ̀ wọ́n, tẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pa wọn ni. Ìntàlù Kùránì sọ ni pé ẹ gbọ́dọ̀ foríjì wọn, ẹ pa wọn. Torí pé ẹni tó dájú tó lè gbé àdá, mathematics teacher gba ẹ̀mí ẹni yẹn, ẹ̀yin ìjọba ẹ wà mú wọn tó ẹ dáríjì wọn, ẹni ọmọ ọlọ, ẹni ọmọ ọlọ, ẹni ọmọ ọlọ. Ẹ̀yin tẹ́ ẹ bá dáríjì irú wọn, ẹ̀yin náà ní ráforíjì Ọlọ́run. Báwo ló ṣe á dáríjì irú ẹni tó dájú bí ọṣẹ? Dáríjì wọn báwo? Ìntàlù Kùránì kọ́kọ́ sọ nìyẹn. That is option number 1. Àkọ́kọ́ nìyẹn. Ẹ pa wọ́n ní tẹ́ ẹ bá ti mú wọn ò, pípa ni o. Ẹlẹ́ẹ̀kejì, àwòyò sọ́lábù, bẹ́ẹ̀ bá wò pé ẹ̀ẹ̀bẹ́ pa wọ́n fúnra yín, bóyá ẹ̀wọ̀n pé wọ́n mọ̀ pẹ̀yìn náà lápáàyàn, míwẹ̀ yìí sápáàyàn. Ṣe ọ̀pẹ́ni tí wọ́n bá sentence to death, àwọn kan náà wọ́n pa, tán bá dájọ́ nísìn ní ẹjọ́ pé ẹni ìjẹ̀bi ikú ẹ lọ pa o. Jẹ̀bẹ́ nìkan náà ni ó ṣàpá, ẹni tó pààyàn kìí ṣàpàyàn tí ẹ o. Òun fi òfin àti ìdájọ́ Ọlọ́run rẹ̀ lẹ́lẹ́ o. Ẹlẹ́ẹ̀kejì, áwò yìí sọ lábù tàbí kẹ́ẹ̀gbé kẹ́ẹ̀kan má gbélébù kọ́ mọ́ kú díẹ̀ díẹ̀. Tẹ́ ẹ bá rí wọn mú ní ìsìn, tẹ́ ẹ bá rí wọn mú, ẹ wá kó wọn wá sí gbòòrò Ògbómọ̀ṣọ́ níbi wọ́n ti nílùú tí wọ́n ti jíyàn gbé. Kẹ́ ẹ wá kàn wọ́n mọ́gí ń ta gbangba kálọ mọ́ wò wọ́n pé ẹni tó pa mass teacher ní Mr. Oyedokun, olórí ikú tó jẹ́ àwọn ọmọ wa kò ní. Àwọn wèrè yìí kẹ́ ẹ wá kàn wọ́n mọ́gí lọ, ká máa wá lọ wò wọ́n bẹ̀, kí wọ́n máa wá kú díẹ̀ díẹ̀ tí wọ́n fi kú tán. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Intẹ́sìn wá sọ lélẹ̀ fún ẹni tó bá jẹ́ bandit, ẹni tó jẹ́ terrorist, ẹni tó ń terrorize wa tó jẹ́ kidnapper. Intẹ́sìn ní kẹ́ tí Islam ní kẹ́ ṣe nìyẹn. Ó dáa, ẹ̀sìn tó gbérù ìdájọ́ tó le tó lágbára tó bá yìí kalẹ̀, àwa ẹlẹ́sìn yẹn lẹ̀ wá ń pè ní terrorist. Ẹ mọ̀ pé ìtẹ́yìnpá terrorist ẹ̀ ní làákàyè. Gbẹ̀ni tẹ́ ẹ bá rí tó bá ní àwọn mùsùlùmí ni terrorist, ẹ sọ fún un pé báàbù à ń kàlì. Ó di méjì. Ẹlẹ́kẹta, àwòtọ̀kọ́tọ̀ aydihim wa arjuluhum min khilaf. Tẹ́ bá rí pé ẹ̀ẹ̀tún bẹ́ẹ̀ kàn wọ́n má gbélébù, ẹ̀tún ẹlẹ́kẹta. Ọlọ́run ní ẹ gé wọn lọ́wọ́, kẹ́ ẹ gé wọn lẹ́sẹ̀, fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. Àwọn àbọ̀ oríṣẹ̀ríà, wọ́n ní bí wọ́n bá fẹ́ gé, ẹ wá gé ọwọ́ ọ̀tún, ẹ gé ẹsẹ̀ òsì, àbí kẹ́ gẹ́sẹ̀ òsì kẹ́ gé ọwọ́ ọ̀tún, mìnìkìlá, ẹ gé in opposite direction. Ẹ má gẹ́sẹ̀ méjèèjì, ẹ má gọ́wọ́ méjèèjì, ẹ gé ọwọ́ ọ̀tún kẹ́ gẹ́sẹ̀ òsì, ẹ fi lẹ̀ bẹ́ẹ̀.
láàfin mọ̀ dámọ̀ pé bọ̀dá Bandit rèé bọ̀dá áàfi dámọ̀ mọ̀ ẹgbẹ́ wọn lọ́wọ́ ẹgbẹ́ wọn lẹ́sẹ̀ kí wọ́n má wúlò fúnra wọn mọ́ láíláí yìí sì ṣe bẹ́ẹ̀ àbáwọn máa fògùn sí tí èsàn tátà náà sí ọwọ́ yóò ìnira ní ọba kú ẹwọ nǹkan ó di mẹ́ta ọ̀yọ̀ fáwọn fil ard àbíkẹ́ lé wọn kúò nínú ìlú kan lọ máa gbénú gbó inú gbó ládẹ́tẹ̀ gbé ẹwà wo nǹkan ẹbá tún á lé wọn lọ ní gbó ní ìsìn wọ́n tún dìdàkudà abẹ́ inú ẹ̀wọ̀n ní túmọ̀ ẹ fi wọ́n sí life imprisonment kẹ́kẹ́ kankan má bèèlì wọn kó kú bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fi wọ́n sí di ẹ̀wọ̀n kọ̀ndẹ́mù ní tí ọmọ jìyà ń ojúmọ́ tí ekú pàpàdé gbádùn jọ kan àwọn tí Islam là kalẹ̀ lélẹ̀ èyí tí Islam ní ká ṣe ẹ wo bí àwọn ìdájọ́ àtòfin yẹn ṣe lè tó ẹjọ́ nítorí Ọlọ́run tó bá ṣe yí pé níjọ́ tí terrorism tó ti gbilẹ̀ Nàìjíríà tó ń bọ̀ díẹ̀díẹ̀ láti Borno State Sambisa nǹkan tó ń bọ̀ àkísà ṣe pé wọn ò rí wọn mú rí wọ́n ṣáà rí wọn mú rí ká sọ pé òfin yìí ni wọ́n ń lò fún wọn ni ṣé wọ́n tún máa pọ̀ sí ni wọ́n ò lè pọ̀ sí